He shock you. Oh my God, is this my father? Ṣé dádì mi dẹ̀ lélẹ́yìí ṣá? Ẹ wò tán ṣe ń hanrun. Ah, ṣé mo sure pé ìyá mi ò gbé mi fún bàbá mi ṣá? Ah, tán ṣe ń ṣe bí kí n tiẹ̀ pa wọ́n dànù ni. Ah, bí kí n fún wọn ní ìgbà tí. Don't let me to slap him jàre.